kí orúkọ ẹ̀ náà? Malik. Kébi ẹ kọjú sí bíbá. Ẹ jẹ́ ká gbé, ẹ jẹ́ ká gbé. Malik. Ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́, ẹ kúrò mẹ́. Ọ̀pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká gbé wọn. Àbí ká gbé wọn sórí wíìtì. Ẹ gbé wọn kílà ẹ gbé wọn. Ọyẹ gbé wá. Ẹ pẹ̀lẹ́. Láti ní iwájú gbé wọn. Sorry. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lú ọmọ 2 years yìí, ọmọ 2 years. Bá ń gbẹ́sẹ̀ yẹn. Sunday Igboho actor wọ́n tuntun àti o wọ́n ti àti fíìmù bí wọ́n ṣe máa àti fíìmù o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ fíìmù àti ẹ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ Sunday Igboho òòṣà another film míì tuntun délẹ̀ báyìí o ẹ ó gbóná ó ń yọ eruku ẹ̀yin ọlọ̀tẹ̀ ṣe rí ẹ tí gbọ́ nǹkan kan ẹ wo Tani Olohun ó gbé wa débẹ̀ o ó pín sí wẹ́wẹ́ ó ṣàlàyé fídíò tí ẹ wò tán yẹn ẹ jẹ́ ká wá gbọ́ details lẹ́nu Tani Olohun torí òun náà ṣe mọ̀ pé etí káyé ni ó kọ́rẹ́ǹtì náà details ẹ wá gbọ́ lẹ́nu Tani Olohun ẹ bá mi share fídíò yìí o ẹ̀yin tẹ́ sọ pé olóyè Sunday Igboho níṣe ló àti fíìmù ibẹ̀ ni kẹ́ jókòó sí ẹbí yín ò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé lágbára Ọlọ́run gbogbo wa pátá gbogbo àtàwọn fídíò yìí lórúkọ Jésù a ò ní sọnù ẹbí wọn ò ní sọnù àwọn ajínigbé wọn ò ní gbé wa ó yá. Sunday Igboho ti ṣe bó ṣe mọ́ ṣe ọmọ ọkọ lògùn ọmọ àlè èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí adúpẹ́lẹ́ olódùmarè ẹ̀yin tẹ́ ló ń fẹnu wúgẹ́ẹ̀tì ìwọ náà fẹnu wú pílà àbí ọ̀fọ̀nù wú fẹ́ǹsì ṣebí ń fẹnu wúgẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ ní fẹnu wúgẹ́ẹ̀tì ni ó ń ṣe wọ́n ṣe mọ́ ṣe adúpẹ́lẹ́ olóyè Sunday Igboho àtàwọn ọmọ ọkọ̀ ìlú ẹkùn pátá a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ikọ̀ ọlọ́pàá ẹ ṣe léyìí adúpẹ́ lọ́wọ́ yín fún bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yóò yí tó bí ọ̀sẹ̀ méjì nsìn tàbí kó jẹ́ bí 10 days agbẹ́fọ́nà kan jáde nílùú Ìgbòho tí olóyè Sunday Igboho tó ti fún àwọn ọmọ àbókíhun àwọn báńdíìtì tó lòun fún wọn ní 2 hours kí wọ́n lọ kó ìyá àtọmọ tí wọ́n jí gbé kí wọ́n lọ kó wọn wá àwọn tẹ́ kó ẹ lọ kó wọn wá lẹ́yìn bí rábí 2 hours nígbà tó di ìjọba alẹ́ information ti kárí ó ti jáde gbogbo ayé ti gbé pé Sunday Igboho ti kó wọn dé o nígbà tí ó dọjọ́ kejì àwọn náà gbé information yẹn gbogbo àwọn èèyàn wò nígbà tí ó dọjọ́ kejì gbogbo àwọn ọ̀tá olóyè Sunday Igboho ọ̀tá alẹ́ kẹtẹ sọ́tà àwọn èèyàn sọ́tà olóyè Sunday Igboho ọ̀tá alẹ́ Yorùbá ọ̀tá alẹ́ káàró jíire àwọn ọ̀rẹ́ báńdíìtì bí wọ́n ti borí mídíà kan nu Sunday Igboho fẹnu wúgẹ́ẹ̀tì ni ó yá iléeṣẹ́ ọlọ́pàá ti gbé jáde àwọn tó rescue là àwọn tó kó wádà ìlọrin nípa fẹnu wúgẹ́ẹ̀tì ni lẹ́yìn tó gbìyànjú láti lọ gbà yẹn lẹ̀ tó gbéra nínú létí ẹ̀ ìwọ kẹ́sì jókòó bẹ́ẹ̀ ó sì wá ní ti wúgẹ́ẹ̀tì ìwọ náà lọ fọdọ̀ òrí pílà fọwọ́ fẹ́ǹsì kó o bí ṣe mọ́ rí àwọn tí wọ́n jí gbẹ́njọ́ náà àṣẹ ti gbé wọn jìnnà àwọn tó gbé gbẹ́njọ́ náà tẹ́lẹ̀ pé rúmọ̀ ni àwọn Sunday Igboho gbàdé yìí o àwọn Sunday Igboho gbàdé yìí àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé yìí fọ́tò wọn lẹ̀ ń wò fídíò yẹn ẹ máa wò rí ẹ wo fídíò ọ̀hún tẹ́rùn àwọn tó lẹ́ jí gbẹ́njọ́ náà àwọn Sunday Igboho gbàdé o Sunday Igboho wá gbà wọ́n dé ní ìsìn tẹ́ ẹ bá rí àṣẹ wọ́n ti kó wọn jìnnà wọ́n ti kó wọn kúrò ní Ìgbòho wọ́n ti kó wọn dé Kwara State
ẹ má jẹ́ dé pẹnu bó ló ṣe jẹ́ bó ló ṣe lọ bó Sunday Igboho gan sí rí wọn gbà iṣẹ́ tó yẹ káwọn ọkọ̀ ọlọ́pàá àwọn ọkọ̀ sójà àwọn ọkọ̀ DSS tó yẹ kí wọ́n ti ṣe lórí Sunday Igboho wa ń gbà ṣe yìí ó láfi sọ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ Yorùbá wípé iṣẹ́ yìí àjùmọ̀ṣe ní ijó yìí ó ti dàjùmọ̀jó kẹ́nìkan mọ́ lọ báyìí kẹ́yìn wọ́n kọ́mọ̀ tó pé ó fẹ́ tẹ̀lé àwọn Oòduà kó àwọn bá Sunday Igboho jà ká kó gbogbo ẹ̀ pọ̀ kájọ tó pé gbogbo sẹ́yìn àjùmọ̀ṣe ní ó dá àtikọ̀ ọlọ́pàá àtikọ̀ Sunday Igboho àwọn náà jọ fún wa lésì ayọ̀ yìí ní tààtà gbọ́ ìnísìn ẹjẹ́ fún wa bó ṣe lọ rèé àwọn kan Sunday Igboho àwọn kan ru ẹkùn àwọn parakuti ẹlẹ́mọ̀ láwọn ọmọ ogun tẹ́jú wọ́n tẹ́sẹ̀ wọ́n nílẹ̀ bí ẹ̀yà Toyota Jeep Highlander kódà àwọn ọmọ ogun dáyé pé wọ́n ṣe fi wájú múlẹ̀ wọ́n fi tẹ̀sí múlẹ̀ 4-wheel drive ni wọ́n bí wọ́n ṣe pẹ̀nu tẹ́bẹ̀ sí ní fẹ́ wúrúgẹ̀ẹ́tì ni wọ́n ṣe pẹ̀nu pé sẹ́yìn pa àwọn bandits ni tẹ́ máa ti jíyàn gbé wọ́n fi nọ́mbà lẹ̀ wípé nọ́mbà rí o tẹ́ pé o àìbá àmọ̀ tẹ́yà fẹ́ sanwó tẹ́ ìpín sọ pé 300 million làwọn ó gbà báwọn kọ̀ọ̀rú ẹkùn bọ́ ṣe gbé fóònù bọ́ ṣe pẹ̀nu ó yá o àti kó 300 million bọ́ níbo lẹ́wà wọ́n bá gbéra wọ́n bá lọ pàdé wọn ní inú igbó nípínlẹ̀ Kwara àsánà bandits wọ́n tẹ̀sí fi ìpínlẹ̀ Kwara sílé lọ́dọ̀ àwọn Angele ọ̀ràn bá gbéra lọ́dọ̀ àdíngbó wọ́n lọ pàdé nípínlẹ̀ Kwara tí àwọn kan Sunday Igboho tí wọ́n jọjú báyìí táwọn ọmọ bandits rí wọn báyìí tẹ́rí pé àwọn eléyìí ta mọ́ra ni tẹ́rí pé àwọn eléyìí àwọn ọmọ ọmọgun ni wọ́n dì kàǹkà ni báwọn bandits bẹ́ẹ̀ sínú bolẹ̀ nu tẹ́ sínú bolẹ̀ báyìí àwọn kan Sunday Igboho àwọn náà kan sínú bolẹ̀ ni àti àwọn àwùjọ ọlọ́pàá àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn lọ bí ó ṣe sínú bolẹ̀ nu bẹ́ẹ̀ sínú bolẹ̀ wọn nu ó di tà tó pọ̀ pa ìwé kẹ́sì jókòó yára ìní ìfẹ́ ní wúgẹ́ẹ̀tì káyé bá bẹ́ẹ̀ ìwé kẹ́sì jókòó yára ìní ìfẹ́ ní wúgẹ́ẹ̀tì ó di tà tó pò pò nígbà tí ọwọ́ ọ̀bọ̀dún àwọn ará bí wọ́n padà jù bẹ́ẹ̀ oró báwọn kan sọ ní báwọn kan ìlú ẹkùn pẹ́sẹ́ ní dàmọ̀ tẹ̀lé wọn nù táà tó táà àtẹ̀wáṣẹ̀ ìbọn wọ́n mọ̀ rí wọn rescue gbogbo fọ́nà wọn làlẹ̀ mú òun wọ́n rí wọn rescue wọ́n ti kó lọ hospital nísìn àwọn tí olóyè sọ fún jọ́sí tó sọ fún àwọn Fúlàní ẹgbẹ́ wọn jọ́sí pé tí wọ́n bá kó wọn wá òfin 2 hours àwọn náà rescue dé yìí o gbogbo ẹ̀yin tẹ́ wá gbé ń jọ́sí pé olóyè Sunday Igboho fẹ́nu wúgẹ́ẹ̀tì ni wípé irọ́ ni wípé kò rescue kankan wípé kàn create content ni tẹ́ẹ̀bà tún wá gbélé ìpé Sunday Igboho ti rescue wọn ajẹ́pọ̀ ta alẹ́ Yorùbá nìyẹn ajẹ́pẹ́ tọ́ ilẹ̀ káàárọ̀ òjìire nìyẹn tó àwọn ó tiẹ̀ ti pọ̀ jù bóyá kẹ̀sìn ni wọ́n ń ṣe ní o bóyá ẹ̀sìn mọ́ bóyá èyí lè torí pé èèyàn ṣẹ̀sìn téèyàn wá rò pé téèyàn mi bá lè kú kó kú kí sáà sì ṣẹ̀sìn ni kò yé mi a sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho kó gba àwọn èèyàn lẹ̀ wọ́n ń ká àwọn èèyàn wa wọ́n jí wọn kó ń gàngán wọ́n jí wọn kó ní Ògbómọ̀ṣọ́ wọ́n jí wọn kó ní Kwara wọ́n jí wọn kó ní Èkìtì wọ́n jí wọn kó lóńdó káàkiri àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n jíyàn kó àwọn kọ̀ọ̀kan wá dìde àwọn àlọ́ forí lakú wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ láti dáàbò bò ẹ̀yin ẹ̀yẹlẹ́nu rúnrún yìí tẹ́ máa ti wá gbé orin kan jáde nípa wọn ìwọ kó wà jáde content creator ó fẹ́ ní wúgẹ́ẹ̀tì ìwọ náà lọ create nǹkan nùgbò Fúlàní ìwọ náà wà nǹkan create ìwọ náà lè create nǹkan náà káwọn bó ṣe máa create ẹ̀ bí ṣe máa rí ẹ ti wá fẹ́ sọ nǹkan tó jẹ́ nǹkan security tó yẹ kó dáàbò gbogbo wa ẹ ti wá fẹ́ sọ di kẹ́mọ̀ fi create content tí wọ́n sọ kan nípa àṣeyọrí àwọn olóyè Sunday Igboho nìsín kìí sáré olóyè Sunday Igboho nìkan àṣeyọrí olóyè Sunday Igboho àṣeyọrí tíìmù ru ẹkùn àṣeyọrí àwùjọ ọlọ́pàá àṣeyọrí gbogbo àwọn ọmọ Yorùbá tó dáwà ní ń jí gbé wọn ò lè jí àwọn àtọmọ Sunday Igboho gbé
ìwọ tó wá ń so tó wá ránjú orí ibú kiri mídíà yẹn ìwọ wọ́n jíjáwọ́ ẹgbẹ́ lọ́la jámù ìyàwó àtọmọ Sunday Igboho wà wọn ò lè jí gbé bọ́ ìwọ tó wá sí mídíà tó wá ní fẹnu wúgẹ̀tì yẹn wọ́n lè jíyàwó àtọmọ ẹgbẹ́ lọ́la ikọ̀ ọdún ẹ̀kọ́ amọ̀dúpẹ́ amẹ́lẹ́ ìlóore o olóyè Sunday Igboho ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní ẹ̀kọ́ ọkọ̀ báńdíìtì ọmọ ọkọ̀ lògùn ọmọ àlè ojú òní tì yín mo kíkọ yín pé ẹkúṣẹ́ takò.